gbogbo ẹ̀yàn ọmọ Yorùbá ń múlẹ̀ wà ẹ jòkó gírígírígírí ẹ yára yín ní jòkó ẹ sún fúnra yín kẹ́kọ̀ọ́. Ẹ̀kọ́ tí mo fẹ́ kọ́ wa lónìí yóò tó bíi méje àbí mẹ́jọ àbí mẹ́fà àbí márùn torí kó lè jẹ́ àǹfààní fún gbogbo wa. Ẹ wo ewé yìí, mo ti ṣàlàyé fún wa lórí gbọ̀rọ̀, ewé tá à ń pè ní ewé gbọ̀rọ̀. Ewé wo ní jẹ́wé gbọ̀rọ̀? Elégédé tó bá hu ewé jáde yóò wá fà kálẹ̀ tí orí rẹ̀ tí fà tí gùn lọ́nà òun ni wọ́n pè ọ̀mùnú rẹ̀ òun ni wọ́n pè ní gbọ̀rọ̀. Wọ́n fi sọ pé ọ̀ràn ọdún gbọ̀rọ̀ bá fẹ́ láàárọ̀ àrúlálẹ́. Iṣẹ́ tí ń ṣe pọ̀ o, mo ti ṣàlàyé fún wa nípa rẹ̀ rí. Ayé ò ní dí wa lọ́nà o, ayé ò sì ní dí wa lọ́wọ́. Ẹ lọ já ewé gbọ̀rọ̀ yìí ẹ jẹ́ kó pọ̀. Ewé ọmọ ní gèdègèdè ẹ jáwọn náà ẹ jẹ́ kó pọ̀. Tó tẹ bá wá já tó pọ̀, ẹ fi èpo igi ńlá sí, ẹ sì fi èpo ọ̀bọ sí. Ǹjẹ́ gbọ́, ẹ wá gun lọ́múlọ́mú. Tẹ bá gun lọ́múlọ́mú, ọṣẹ funfun ló da kẹ́ fi kó. Ẹ kó sí ojú dígí, ojú gíláàsì, òun ni kẹ́ kó sí. Ayé ò ní rí ọdún lọ́wọ́. Ṣé ẹ mọ̀ wípé ẹlòmíì máa ń ta ọjà? Wọ́n lọ sí ṣọ́ọ̀bù dẹ́dẹ́dẹ́ yìí, tọ́rajà mílíọ̀nù. Ẹlòmíì wà ń bẹ gbogbo ọjà tó kó kalẹ̀ kọjọ́jà àpò kan lọ, ọ̀dọ̀ tiẹ̀ ni wọ́n máa lọ. Ayé ò ní tẹ ìmọ́lẹ̀ rẹ̀ rì. Ẹ ṣe iṣẹ́ yìí kẹ́ máa lò ó. Nínú ìpè náà àdúrà fún mi lọ́kàn bẹ́ẹ̀, ẹ máa lọ lò ó, ẹ dúpẹ́ fọlọ́run. Iṣẹ́ ìdá ọ lágbára o, ṣùgbọ́n lọ́wọ́ ọba tó dáyé dọ́run ọ lágbára jù lọ. Ẹ máa lọ lò ó. Èyí jẹ́ part 2 lórí ewé gbọ̀rọ̀. A máa tẹ̀síwájú lọ́jọ́ mi lórí ẹ̀ ní rẹpẹtẹ. Orúkọ mi ni Lukman ọmọ Ẹ̀dáre bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà +23480 3298 3298 +229 01546511928. Wọ́n tó bá bẹ̀rẹ̀ fún àkọsẹ̀jáyé rẹ̀ àyè wà, ṣùgbọ́n owó ló fi béèrè, kì í ṣọ̀fẹ́. Wọ́n tó fẹ́ wọ private group, owó ló fi wọbẹ̀. Láti Nàìjíríà lọ 10,000 ni, ṣùgbọ́n tó bá jẹ́ pé ní orílẹ̀-èdè Benin ló bá wà àbí ní Abidjan sẹ́ẹ̀mì ni ti ṣe àpò 5 sẹ́fà. Kò ṣe jẹ́ nìyẹn. Tí ètò yìí bá ka ọmú dákun torí Ọlọ́run má dànù, ẹ pín ẹ jẹ́ kó kálẹ̀ kákò káwọn èèyàn jàǹfààní rẹ̀ kó lè jẹ́ oore fún kálukú wa. Ẹ dákun ó ti á kéré tán èèyàn 5 àbí 6 ẹ jẹ́ wọ́n jàǹfààní rẹ̀. Gbogbo ẹ̀yin tẹ́ níṣẹ́ gbà lọ́dọ̀ mi, Tógò ní Júgù ní káàkiri bẹ́ẹ̀ tẹ́ ẹ̀ tí ń dúró dè mí lórílẹ̀‐èdè Benin, ẹ ṣe báyìí mo dé tán. Kọ́sẹ̀ yóò tó kẹnu bọ́lẹ̀ ọpẹ́jù títí sàmídì ẹ máa pè mí. Kó tó dìgbà yẹn àpọ̀lọpọ̀ ó ti máa gbàṣẹ́ o, iṣẹ́ kálukú ti wà lẹ̀ ẹ gbàṣẹ́ yín á dára fún wa o, kò ní dálẹ̀. Iṣẹ́ ìbẹ̀rẹ̀ ọdún ó ti wà lẹ̀ yanturu, ó ti wà lẹ̀ gan ni. Wọ́n béèrè kò ṣe dúró wò, kò ṣe dúró wò. Ọ̀sẹ̀ tí wọ́n bá górí kó tó lẹ́kọ̀ọ́ tó ṣàṣìlà àrùn tí ń bẹ́ lòmí ìjọ̀jú kékeré báyìí náà lọ. Àìmá kí ẹ sọ̀rọ̀ ara ẹni lẹ́lòmí fi wà bákan náà bí omi adágún. Á dára fún wa o, kò ní dálẹ̀ o. Tí wàá lọ́wọ́ ó ṣe kò ní ṣe tọ́ta wa. Má sùn, tọ́ ọ bá sùn ò ní sún. Ẹni tí ó bá sùn kò ní débi ògo rẹ̀. Tọ́ bá tọ́ débi ògo rẹ̀ tọ́ ọ bá sùn wọ́n jà àgbà mọ́ lọ́wọ́. Ayé ò ní jókòó àgbà o, yọ̀yẹ̀ wa kò ní yé ẹ lẹ́ o. Ire o, ire kàbìtì.